àwọn èèyàn wa nílé wọn màkínà àkàbọ̀ yìí kan ní Igi Arowe TV Diary gẹ́gẹ́ bí ìṣe wa ìṣe tí mú àṣà àti máa ìṣe wa ti ilẹ̀ kalẹ̀ wa ń gbé abala yìí òun ṣe àṣà àti ìṣe wa máa fọ Yorùbá níbí Yorùbá láìgẹ́ ìwọ̀dọ̀ pẹ̀lú bó ti fọ ajáránkì ẹ ní ibẹ̀ ó kẹ́ wọ́n gẹ̀ẹ́sì orúkọ mi ní èmi gangan òun ṣe olótó ètò tèmi ní àndẹ̀rí pé ìkan nínú àwọn bàbá ìyá amúwájú ẹ̀ ló wá pa òwe náà ṣe ó kọjá òun náà tó ń para torí ìkan nínú olólùfẹ́ wa ní Igi Arowe TV Diary ó máa tẹ̀gíṣẹ́ ránṣẹ́ pé dàtúgbé bàbá ìwà bọ̀ wá nọ́fọ̀ méjì mẹ́ta kan afẹ́fọ̀ nípa ọ̀rọ̀ òwe bá máa kí ọ. Bàbá olóòtú àmọ́ ṣe o àjẹkú ọjọ́ mẹ́ta ògbọ́n ìsàmọ́ olóko mo dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi ṣùgbọ́n jẹ́ kó dá orúkọ mi jẹ́ mi tá bẹ̀rẹ̀ orúkọ tèmi yí padà òun ṣe Bánábà ọmọ òtítọ́ lójú ọmọ àkókò olóòkè ọmọ àgùnkè màtájú okú àkókò ìjẹba mi àkókò mo jẹ́ ó ṣe bà mí èmi nìyẹn mo jẹ́ tó dúpẹ́ ní ọwọ́ bàbá Igi Arowe ló tó ní àǹfààní àti tó pè mí yẹn tó wá jókòó nìgbọ̀kan yìí mo dúpẹ́ o bàbá nípa ọ̀rọ̀ òwe àti àṣà wa yìí a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé èjẹ́jẹ́ parẹ́ torí àṣà wa ó jẹ́ nǹkan gbòógì èyí ẹ̀yẹ jájẹ́jẹ́ kànà bẹ́ẹ̀. jáde tó rìn lọ rán ọkẹ́ àyàn à ń gba tiẹ̀ ní olọ àjẹgbà tí bàbá ó tẹ̀lé wá kéèké àjì ìkálẹ̀ sówó kì í àjọ ni ó ga bà mí kọ́kọ́ mú òwe bíi mẹ́ta dẹ̀mú kẹta tó lọ́ọ́ náà lọ ìyàfẹ́fọ̀ níbẹ̀. mo kí àwọn olólùfẹ́ mi èyí ó tó fi yín wá ibi ní nìjà pílẹ̀ wá gbọ́ díẹ̀ náà mẹ́ẹ̀tì múra wá ó ìjẹ́ nídìí yín múra wá torí àwọn bá wá ẹ̀fọ́ mo jókòó ti àgbà ó pẹ́ èsè ọdún títí àgbà ó tọ́ mi dàgbà yẹn àwọn bá wá ẹ̀fọ́ á jí ọ̀nì ó bá mà òun ọ̀rá sọ àmẹ̀ràn tí a tẹ̀lélẹ̀ ni pé ọ̀nì ó bá múra ọ̀rá àmùsẹ̀ǹsẹ̀ níbo ìyẹn òwe àkọ́kọ́ mẹ́kẹjì wá dàtúgbọ́ àbáwá ní tó fọ́ọ̀kẹ̀ à ń jí ajá bí ó bá ní ọ̀nà ní ẹ̀yìn apá ọ̀bọ ni pé jabarọ́ ni sọ́pọ́ọ̀tì pé àgbájọwọ́ òǹkẹ̀mú sí ọ̀yà ni ìyẹn jẹ́ ìkejì kẹta ní kẹ mọ́ wá jíjí sìgìdì ó mọ́ ẹ̀pẹ́ sìgìdì olóòtú mo dẹ̀ mọ́ láì sìgìdì bá ti fẹ́ tẹ́ ajá àfijá gbé òun lọ́ọ̀dọ̀ lágbò ẹ̀ sìgìdì jágbé òun lẹ́rí lágbò ẹ̀ sìgìdì kẹ ó jẹ́ òun yí amú iyẹ̀pẹ̀ bí erùpẹ̀ òun amú máì nígbà bá ti la gbé erùpẹ̀ bá ti jù náà mi kẹ́yìn ní àdàgbò ìyẹn ní ọ̀dọ̀nù bá fẹ́ tẹ́ lọ́nà bá fẹ́ tẹ́ aládẹ́ran lẹ́gbẹ̀ẹ́ bá tẹ́ àbúrú ẹ̀ jẹ́ ọ̀hún dàbí jáfe àlejò jálejò yí ọ̀nà ẹ̀fẹ́ níbo jẹ́ ká dá orin wọ́n fẹ́ gbé náà gbé òwe yí pọ̀ orí ẹ̀ ìyẹ́ ẹ̀ṣùgbọ́n dáfọ́ pàtàkì òwe ní ilẹ̀ kalẹ̀ gangan kí ẹ mú òwe ṣe gangan. Bàbá olóòtú ò máa ṣe òwe nílẹ̀ kalẹ̀ òwe jẹun pàtàkì ìyẹn ìjọ ẹja gbàgbé jábá wo ní Yorùbá gan à ń fọ ọ̀rọ̀ òwe à ń yí òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe à ń jí òwe ìjọ ọ̀rọ̀ bá ọ̀nà òwe òun amúfẹ́ wá yẹn òwe ní oṣẹ́ gidi ṣe nílẹ̀ kalẹ̀ yìí máa jà gbà máa rọ àwọn yóò wá lórí ètò nìyí jáàjọ́ àwọn máa kalẹ̀ gidi yá máa jẹ́ ya ju òwe kó ní jáka pàdé wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ torí èmi bá mọ́ ṣèlérí náà nìyí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ a ká mú òwe yìí wá jáka mú wáyé tí ìgbọ́n ọdọọdún àwa ìjọ gbélé máa ọdọọdún àwa ìjọ gbélé máa bàbá lòtú àjí ọdọọdún ẹ̀rí orógbó ọdọọdún ẹ̀rí obì nínú orí àtẹ ọdọọdún àkàrí wa ni mo jẹ gbàdúrà kẹyí wéṣe yìí kí ní sàṣẹ mọ́ torí ìwé tí ṣe báyìí èsì ìwé kẹsẹ́ torí ti ẹnu kan ṣùgbọ́n wé sí torí ti àǹfààní lè ọmọ ìkálẹ̀ torí ọmọ ìkálẹ̀ ẹgbẹ́ gbọ́ wa ní ènìyàn mà pé òun wéṣe yìí pé òun yóò ṣe gbòógì wọn kìí mú wa ní òwe ti hànà láàrin wa ó jẹ fẹ́ já pé wá òwe yìí kẹjẹrẹ yìí ó jẹ́ ọ̀nà yìí à ń bá wa jẹ́mú bá wa sọ̀rọ̀ ní ayé àtijọ́
jábáwo náà yà àtijọ́ èdùgbò bá wá bá fọ́ mà wá fi ó yá lágbàjábá kó níbi kọ́ náà wọ́n jẹ̀ta mà wá sí ìgbà mọ́ a bá pa òwe ń rẹ òwe yẹn á jẹ́ kí ẹ̀yà jẹ́jẹ́ tètè mà wá sí jábáwo àwọn amáyédà yìí báyìí àwọn amáyédà yìí a rí pé àwọn ti fẹ́ yà ọmọ ìpáǹlé ṣùgbọ́n jí Elédùmarè kẹ̀yé jẹ̀ka bá wa fún wa ní etí ìgbọ́ torí ya bá fọ̀wé báyìí ní tí a máa wá ìdàgbà mẹ́rù fi aríran bá fi jàn fọ́ mẹ́rù bá ríran ó lè fọ́ bóòdẹ̀ fọ́ ẹ̀ tó máa bóòdẹ̀ ló fọ́ ẹ̀mù tó máa dákọ̀ tí wọ́n fẹ́ jẹ́jẹ́ ká pàdé wa ní orí ètò yìí ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ká mú òwe yìí ya ká fọ́ ràngán já lè mọ òye jẹ́ òwe bẹ́ẹ̀ ni bàbá ó ṣe bàbá òwe ra àlọ́lá ẹ̀dẹ̀ ra náà yọ̀tọ̀ òwe ra àlọ́ ra jábáwo ní ibi pàálọ́kàn dẹ̀dẹ̀ mú rí ẹ̀ bàbá àlọ́ pọ̀ ṣùgbọ́n yìí mẹ́mú àárí pé àlọ́ jábákàwà rí bá àlọ́ tètè dá lórí ìjàpá yóò pọ̀ jù torí dédé àlọ́ yóò pọ̀ jù lórí ìjàpá wọn dá ní olóòtú torí kí ẹ̀yẹ ìjàpá jẹ́ ẹranko yóò ní ọgbọ́n àrékérekè yóò ní ọgbọ́n ẹ̀wẹ́ dábá pèèyàn ní ìjàpá jábá ti pèèyàn ní ìjàpá jàmàpọ̀ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ní olúwa orékérekè jù ó ti ní ọgbọ́n àrékérekè jù pàálọ́kàn ó dámọ́ ọ̀nà mú ìjàpá lọ́lẹ̀ àná bá ti fẹ́ pàjọ àbà àlọ́ ókè awákàbọ̀ ìjàpá ó lọ́lẹ̀ àná ó lọ bọ̀ wọ́n ti fẹ́ ládára nínú lé àná ọmọ àtàyà ẹ̀jẹ̀gá ń lọ́lẹ̀ àná bókè wà fẹ́ la kí àná wa ní ọmọ tó lé àná a bí ìjàpá wò gbogbo ànáwàrí o ànáwà ń yọ ọmọ ìjàpá gan iná ẹ̀dùn ojú ó yọ nígbà náà ẹjẹ̀ pé kí a ṣe o bàbá máa bí náà bà mí wètì lè nígbò ìjàpá ti kí náà tán kí náà yóò jọ fẹ́ ká lọ náà fún wètì lè lọ tí ìdúró díẹ̀ a gbé oúnjẹ kan lé ná o mọ̀ orúkọ oúnjẹ nẹ̀ bàbá òfin lọ ń pè oúnjẹ nẹ̀ yàn gbélé náà ní ayé ògbà a bí ìjàpá wò ànáwà lílá wá jẹ́ òfin lọ òjò jẹ́ jíjẹ náà jálè bú ti ẹrẹ ìjàpá jẹ́ ó jẹ́ òun jẹ́ ṣé wé bá wá jà kẹ anáwá ó jẹ́ ẹ̀jẹ́ ìjàpá kẹjẹ nígbà aná fi ókè o àbọ̀ òjá kó náà lọ ìjàpá jẹ àwọ̀ kíṣìnì nígbà tí dáná jẹ́ tí oúnjẹ náà gí ìjàpá jẹ mú òfùlọ̀ ó jẹ bú fìlà lóògbọ́n sí fìlà yóò bú ó dé márì dáì ó dẹ̀ ti fọ́ ẹ̀jẹ́ ẹ̀ẹ́sẹ̀ òun yá fẹ́ ẹ̀bùn rẹ̀ àbí òkú àjẹ ojúwé ìjẹ ọ̀yánjú wà ọgbọ́n àrékèrè ọgbọ́n àgbọ́n jù ó jẹ mú òfùlọ̀ ó bò fìlà nígbọ́n yá ó yẹ ànàmì ó jọ fẹ́ ká lọ anájá ti dúró díẹ̀ kẹwé dádé lọ yìí má ti ṣe nígbọ́n ti máa òye jò nábẹ́ lẹ̀kẹ̀ ó mọ̀ òye jò nábẹ́ ó jà lọ jọ fẹ́ ká lọ nígbọ́n yá yóò mú orin ẹrun kí ìjàpá tí àfihàn lọ ó yí ojójó mọ́jà náà mi dẹ̀yìn ojú mórí ojójó mọ́jà náà mi dẹ̀yìn aná ẹ̀kọ́ ìpadà lóòpọ̀ yá di ìjàpá ìpàdà òfìlọ́gbẹ̀jẹ̀ ó kó náà bàbá ètètè tútù lóòpọ̀ ìjàpá ìjó bó bá orí ìjàpá ti gbó tòró má òfìlọ̀ jábá rí pé àlọ́ jẹ́ kọ́ wa ní ọgbọ́n já máa ní ọ̀kan jù wọ́n torí àbá wo ìjàpá sí níbẹ̀yìn ó ní ọ̀kan jù wà òun yá àtẹ̀mọ̀ràn ni ẹmọ tó wá mú màbínà àwọn olólùfẹ́ wa àwọn òyá bá fi já máa mú kánjú lá ọbẹ̀ gbígbóná tí ó yóò bá ti tutù jẹ̀bẹ́ jẹ́ àkàjà nìkan bá ti gbóná mo tún mú yẹn fọ̀wé nìkan bá tutù tán jí máa bá pàwà so ìjàpá jẹ́ ọ̀nì ó ní ọ̀kan jù wà tó já máa jẹ́ ọ̀nì ó ní ọ̀kan jù ó ṣe wá rí pé òwe wa àlọ́ wa àṣà wa tìkálẹ̀ ní abala èyí máa fọ́ pé Yorùbá tìkálẹ̀ pé ó wọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ a lè ra ní gbàgede igi Yorùbá o ṣùgbọ́n ìkálẹ̀ wà yìí ya máa jẹ́ bí àṣà ti wá ra alọ́ ti wá dẹ̀ ra adẹ̀tì náà ọmọdé ló jẹ́ pé àtẹ̀ tó wá mọ̀ òwe láìgán fún ara tó máa pàjàgbà lọ mo wá rí pé bàbá ojú kó bébé ó kéré lójú ṣùgbọ́n ó dàgbà ánú àgbà ó tọ́ mi dàgbà ní ẹ̀bà mi ọmọ àkárí ò bà mí lójú bá méjọ ọmọ abúgbẹ̀ jù lẹ́kùn pa jẹ́ òṣè bàbá ma wá mú ìta ló bá ti mọ̀ pé wo náà mí àlọ́ náà pa
òun náà mí òwe láti pa aka mú ẹ wá dẹ́wàká díje pẹ̀lú ọ̀nà níbí bóde ti díje tán ẹ̀hún láì gan àwọn ọmọ káwọn olólùfẹ́ yìí wò mí nulé ẹ̀jẹ̀ ìjẹyìn wá náà. olóòtú má bínú bà mí o jọ̀lá ka gún lọ́wọ́ ajẹ̀ká jẹ́ ẹsẹ̀ àlọ́ yìí oríṣi méjì dálé ni ọ̀ ṣùgbọ́n nọ̀sẹ̀sẹ̀ akafọ́ torí àlọ́ yìí a rí àpagbè àlọ́ àpagbè a jẹ̀ rí àlọ́ àpamọ̀ ṣùgbọ́n ni ó bá máa pé àlọ́ yàn jẹ máa ó jẹ̀ sòwò yìí jíjẹ́jà pàdé ẹ̀rọ àmúfọ́ ni tàbájẹ̀ ti pàdé àdàtúkọ́gbọ́n lébẹ̀ àtúkọ́gbọ́n àsáwà ní Kíárúwé TV Diary masala ìmọ̀sẹ́ ní ọ̀sẹ̀ ó kọjá ẹ̀yàn máa jẹ gbàgbé ìmìnìrí kọ máa ń yí mo ní sẹ́mẹ́sẹ́ gẹ́gẹ́ bí ọmọ àkálẹ̀ yìí mọ́ra bà mí torí ẹ̀mí bá mẹ́mẹ́rin ẹ ti fẹ́ wọ́ ṣùgbọ́n mo ní oṣẹ́ mo jogún bá náwọ́ bà mí òtítọ́ lójú mo jẹ tó kọ́ mo tó lọ lè wé ẹ̀kúsẹ̀ yìí mo jẹ máa Use ẹnjìníà ìpè ní tòyìnbó ṣùgbọ́n ní ti kálẹ̀wà ẹ̀pùn kọ́lékọ́lé jabalọ́dún ó fẹ́ kọ́ ilé yóò fẹ́ kọ́lé bóyá ṣọ́ọ̀ṣì ní o bóyá ilé àdáni bóyá ilé wásà àti pàtẹ́ ní bí wá ti ṣe pò mọ́ ilé kíkọ́ jámà gbàgbé mi àwọn olólùfẹ́ mi jàǹjọ jàǹrántì mi. ní ọ̀rọ̀ kan bá ewo polówó ara pa ara lórí ètò ajé bo ẹbẹ́ tí wò ó lè ṣègùn kan ajá mọ́ máa wò tara ní ẹgbẹ̀rẹ̀ kò sí bàbá àti gbọ́ bẹ̀rẹ̀ pé bàbá ọ̀gbẹ́ni Barnaba Òtúfọ́ pé kọ́lékọ́lé òun ní kìí rọra ni ó dẹ̀ tó lè bá ìwò ṣe ilé ẹ̀ ló ti a rí ṣùgbọ́n ó sì ti wé jàjà fún mi abala òwe àti máa àlọ́ ní Kíárúwé TV Diary òun ni àmúwá ni bàmí náà sẹ́ ó lọ àjí ìkànnì náà olólùfẹ́ wa mú ránṣẹ́ pé ẹbá ti wá eré ètò òwe àdàkà àti ẹ̀ka fẹ́ ohun tó lọ a máa ṣe o àwọn olólùfẹ́ mi wọ́n máa gbàdúrà ọgbọ̀n tí mo wòye ní tán níbẹ̀ àwọn akẹjẹrẹ yìí ọlọ́run ajẹ́jà ká mú ọ̀rọ̀ yìí yàká mú wáyé tí ìgbọ́n ní ọ̀sẹ̀sẹ̀ kí òwe àti àlọ́ yìí àwọn akẹjẹrẹ àjẹwà ẹmú ṣe ìdánilójú wọn pé ní lọ nílẹ̀ kálẹ̀ torí ọ̀sọ̀ọ̀sẹ̀ àwa ká jẹ́kó àjẹ́ àpé wá jọ́lọ̀ oúnjẹ fún wa sí àti àtìlẹ́yìn Kíárúwé TV Diary àdúpẹ́ náà wọ́ ẹ̀ ọlọ́run ká fún wa sí bàbá ẹ̀yìn jábá wa dúpẹ́ náà àwọn olólùfẹ́ wa àti yóò ti sí àti ètì sí yóò ti á sí àmàdúpẹ́ náà dédé náà èyí wò wá jẹ́ ń tẹ̀lé wa àwọn ṣé o. ó ṣe bà mí dákàmú yìí sí lọ ló bá tó yìí àṣegá má gbàgbé náà sẹ́yìn wa àtúpadà tó pàdé wa lórí òwe àti àṣà wa mi tó lọ bàbá tó dárúkọ ẹ̀ nígbọ̀ kan mọ́. èmi nà rí èmi ṣe Barnaba ọmọ òtítọ́ lójú Barnaba ọmọ òtítọ́ lójú mọ́ra bàbá òtítọ́ lójú àmà nínú wa gan àmà ìbàbà bíríkìlà ẹgbótakun lòílòílòí ni ṣùgbọ́n ọmọ àkókò lókè ní iye bà mí ọ̀nà sí òkè dẹ́bì ní gbótakun ní ṣùgbọ́n ìbá bà mí náà ti àkókò ní ìbútán. mo ṣe bàbí mo ṣe inú wa dùn pé àti ẹ̀pẹ́ gbóòdè wa èjò bẹ́ẹ̀ lọ ṣókí orísọ̀bẹ̀ ọ̀gẹ́ni máa ṣaláì máa ṣe àṣà ìṣe wa wá ní wa ní àyálóga nínú ṣùgbọ́n àṣà wa yìí ó sì kókó wọ́n láàgán o lè solúbọ̀wọ́ ètò nẹ̀ fún ara ẹ̀ náà tó bó wa náà ìlúyìn ló pè ní sponsor o lè sponsor ẹ̀ pẹ̀dáka sí náà ṣẹ̀ṣẹ̀ dímọ̀ bá parun òkè ọmọ gẹ̀ẹ́sì orúkọ mi ni ọmọ ẹgbẹ́dó lè sọmọ gẹ́nẹ́gẹ́nẹ́ gbóde ọ̀nẹ́nẹ́ ti bá dímọ̀ ní ti yé o ọmọ lọ́jà lóbọ̀kùn mọ́ yóò fà jú ẹ̀ tó gbówó rí hàn ọmọ rẹ̀gbẹ̀jà gbóà àkàtà nínú ilé tó bá tó dọ̀sẹ̀ yìí wa àtòkàrẹ́ra ò kó rí bẹ̀bẹ̀ yá pàdé náà bala ẹ̀ sí àlẹ́ ń bẹ̀ ọ́.